gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Jugba Master Channel mo tún kí a kú dédé àsìkò yìí kì í sọ̀rọ̀ wípé a ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi àfihàn sinimá Mobímpé ìyàwó Lateef Ọládìméjì àbí Adédìméjì ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ nǹkan tí àwọn èèyàn ń gbà káàkiri wípé kí ló dé báwo ni irú ẹ̀ ṣe lè ṣẹlẹ̀ nínú ayé tá a wà yìí. Lóòótọ́ kò sí ní tí ò ṣẹlẹ̀ rí, kò sí ní tójú ò rírí, àmọ́ ó jẹ́ ìṣẹ̀lẹ̀ kan tó yẹ pé ó yẹ kéèyàn ó wò ó dáadáa, pàápàá jùlọ láàrin àwọn òṣèré. Ọ̀pọ̀lọpọ̀ wa la kóró ojú sí pé irú ràkàtí àwọlélẹ̀ láàrin àwọn òṣèré ìná ṣé wọn mọ̀ wípé Mobímpé ó ti lọ́kọ ni. A ṣe ìfọ̀rọ̀fà lórí ètò yìí ní sáà tá a wà yìí. Bí a ṣe kóró ojú sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, báwọn ọkùnrin ṣe palẹ̀ ẹ̀ mọ́, ṣé nítorí iṣẹ́ tó ṣe tó dáa ni? Ṣé iṣẹ́ yẹn ló jọ wọ́n lójú débẹ̀? Àbí Lateef Adédìméjì tó jẹ́ ọkọ Mobímpé kò jọ wọ́n lójú? Ẹ má bínú, ọ̀pọ̀lọpọ̀ ló máa ní wọ́n tún dé o, wọ́n fẹ́ dalérú o, ẹ̀yin bloggers yìí o. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ pé ṣẹ́rílẹ̀ ayé tá a wà yìí, bí nǹkan bá ṣe rí nìkan ẹ̀ sì jẹ́ ká jọ sọ. Ìtí ò bá lè gbà má fi ṣe kí ni, má fi lọ ọmọ làkejì ẹ, nítorí wípé irú ọkùnrin tó ṣerú nǹkan tó ṣe yìí, ṣé ẹ mọ̀ wípé ó lè má lè gbárù ẹ̀. Àti pé káwo Mobímpé dáadáa pẹ̀lú àwọn tó ṣiṣẹ́ yìí, eléré pa ni wọ́n máa jẹ́ tẹ́lẹ̀. Èèyàn kò kàn lè ṣàdédé máa bọ̀ kó wá kì mọ́lẹ̀ lẹ́ẹ̀kan, kọ́kàn á kì mọ́lẹ̀ láàrin ibi tọkọ ẹ̀ wà àtàwọn ọ̀rẹ́ ọkọ àtàwọn èèyàn ńláńlá. Ọ̀gá wa Jugba Master, mọ tèmi rí sí ọ̀rọ̀ yìí. Wọ́n ní tá a bá bẹ́ràn wí, wọ́n ní ká padà tún bẹ́ràn náà wí. Ṣe rí Adébímpé ìyàwó Adédìméjì Lateef yìí, ó ní ẹ̀bi tiẹ̀ níwọ̀nba. Ṣùgbọ́n ọmọkùnrin ti bí yẹn, ọmọkùnrin ti bí yẹn, ẹni tó yẹ ká yọ pàṣán tì ní. ó ṣe làákàyè. Làákàyè ó kúrú. Ó ti rí pé ẹni yìí kódà kó tiẹ̀ wá jẹ́ pé ní ọlọ́rọ̀ ni wọ́n tẹ́lẹ̀. Kódà kó já sí wípé ní eléré ipá ni wọ́n tẹ́lẹ̀. Ó ti rí pé léyìí ó ti dìyàwó lé ẹnìkan. No matter nǹkan tó bá wù kó ṣe, bó ṣe lè kó wú ẹ lórí tó, ó bọ̀rọ̀ fi ọ̀wọ́ pé ìyàwó lé ẹnìkan yàtọ̀ fún pọ́pọ̀ ẹ̀ tiẹ̀ tó wà ń bẹ̀. Yàtọ̀ fún pọ́ wà ń bẹ̀. Ẹ gbádùn mi olóòtú. Mò ń gbádùn. Ó yẹ kó fi ọ̀wọ́ wípé ní ìyàwó lé Adébímpé. Kì í ṣe pé kó wá gbé tán lẹ̀. Iṣẹ́ ìrójú tí èmi náà tiẹ̀ fi wò, ẹ ṣeun alàgbà Albarika Murphy. Ṣé rí ojú tèmi náà tó fi wò ni pé àwa ọkùnrin kan wà tó jẹ́ wípé bá a bá tí ì ṣeré pa pẹ̀lú obìnrin, ara wa ò tí ì balẹ̀. Tá a bá dẹ̀ wá ń ṣeré pọ̀ ọ̀hún, tá a bá wá rọ́kùnrin tó ṣerú eré pa bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó wa, ara wa ò ní í gbà á. Ṣó ti yé yín? Tó bá jẹ́ ordinary person tí kì í ṣe láàrin àwọn òṣèré, tí ì ṣe olórúkọ ló ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn sí, èèyàn lè mọ̀ kàkún. Then mo fẹ́ mọ̀, ṣé òṣèré lẹni tó palẹ̀ Mobímpé mọ́? Torí tí ìbá ṣòṣèré gan, ìgbájú tó máa wọlé sí lára kò ní mọ́ wọ̀n bá. N tẹ́mi rí bẹ́ẹ̀ ni pé ó lè jẹ́ òṣèré, ṣe understand, ó lè jẹ́ under òṣèré ló wà, torí ojú tẹ́mi rí tó gbé yẹn kì í ṣe ojú tí ìlú mọ̀ dáadáa. Sọ̀rọ̀ mi yé yín olóòtú. Ṣùgbọ́n ó lè jó ṣèré. Ó lè jẹ́ òṣèré, ṣe mọ̀ pé òṣèré tó so mọ́ òṣèré ó pọ̀. Ó pọ̀ ẹ̀ka ni ẹ̀ka. Ó lè mọ̀ jẹ́ ní tó hàn. Bẹ́ẹ̀ ni, ó lè mọ̀ jẹ́ tó hàn. Kámẹ́rámà wà. Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí ẹni tó ṣe kinní yìí, èmi ò mọ̀, ṣùgbọ́n ẹni tí ò lérò ni, ó sì kù díẹ̀ káàtó láti gbé ìyàwó níyàwó kọ́ ta kán. Kò respect ọkọ ẹ̀ ni o, kò sì respect ẹbí ẹ̀. Kò respect ẹbí ọkọ, kò respect ẹbí ìyàwó. Personality Mobímpé gan kò respect ẹ̀. Irú ọkùnrin bẹ́ẹ̀ tó bá wà nù wọn. Ẹ tiẹ̀ dún olóòtú, bó tiẹ̀ ṣe wá gbé òun,
láṣọ tó wọ̀ tó wọ̀ wá sí white tó wọ̀ tí kankan bá ṣẹlẹ̀ kí wá tiẹ̀ wá sí mọ́ lára lẹ́ẹ̀kan náà tó kí ni ọmọ wí kò lérò pé wọ́n lè kàn fẹ́ yọ dá wàhálà alẹ́ ń bẹ́ẹ̀ ni kò sí nǹkan méjì tó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n bọ́n bá wà ní location àwọn òṣèré kò sí irú erépa tí wọn kì í ṣe ìfẹ́ wà láàrin àwọn òṣèré a lè ní ká mọ̀ bára wa ṣeré tá a bá wà ní location ṣùgbọ́n ní kété tí oníkálukú bá ti wà láàyè ṣẹ́rẹ́ ẹ̀rọ́kọ ẹ̀rí ìyàwó ẹ̀ o ẹ mọ̀ ìmọ̀ jẹ́ àṣẹ bí òṣèré lóde nígbà míì ẹ jẹ́ kí ìwà òṣèré wa kó mọ̀ ọmọ níbi tá a ti ṣe lórí set tí ẹ bá ní fúbọ́là ló ń sìn kí fúbọ́là wa gbé bọ́ọ̀lù kó máa gbá bọ́ọ̀lù kiri ẹsẹ̀ títì respect wo ló wà ń bẹ̀. ṣé wá rí ọkùnrin yẹn ní lọ́kì o pé Lateef Adédìméjì kì í so nínú fùfù torí tó bá jó nínú fùfù eléyìí kò jẹ́kọ̀ọ́ fún gbogbo àwa eléré gele obìnrin mi à ní ọkùnrin lọ̀rẹ́ mi o ọkùnrin lọ̀rẹ́ mi tí mi lè fọ̀rọ̀ lọ obìnrin ẹgbẹ́ mi because wọ́n máa bà ayé èèyàn jẹ́ ni wọ́n máa ṣe gbogbo ẹ̀ kò sí tó burú ń bẹ̀ o ṣùgbọ́n tó bá padà lọ́kọ ṣé ọkọ rẹ lè jẹ̀rú ẹni tí ń gbarú ọ̀rẹ́kùnrin bẹ́ẹ̀ láàyè ṣé kò ní dalé ẹrú kì í ṣe pé à ń bú mo bí pé o láti kó èèyàn mọ́ra torí ó fi hàn kó kó èèyàn mọ́ra ni ṣùgbọ́n irú tó ṣẹlẹ̀ sí mo bí n pé kò lè ṣẹlẹ̀ sí Mercy Aigbe lójú ọkọ ẹ̀ tàbí kò sọkọ ẹ̀ ń bẹ̀ ó kàn lè kí mọ́lẹ̀ torí ó máa nírú eré tí ẹ ti jọ ń ṣe bọ̀ tẹ́lẹ̀ kò lè ṣẹlẹ̀ sí Fúnkẹ́ Akíndélé yálà ọkọ ẹ̀ wà mẹ́ta bọ́kọ ẹ̀ ò sí níbẹ̀ kò lè ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó bó ṣe jẹ́ èèyàn gbogbo èèyàn tó kẹ̀kàn kí mọ́lẹ̀ kẹ̀kàn gbé even Lizzy Anjorin kò lè ṣẹlẹ̀ sí nítorí wípé ọ̀wọ̀ a gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fúnra wa ó mì wípé àwọn ẹni wọ́n fira wọn sípò kan èèyàn gbogbo ìlú ni mo bí pé èèyàn gbogbo ìlú ni Lateef Adédìméjì a sì fẹ́ràn wọn dáadáa kò sí àṣìṣe nínú wípé wọ́n kó èèyàn mọ́ra ṣùgbọ́n àwa tí wọ́n kó mọ́ra ẹ jẹ́ ká máa mọ límìtì wa ẹ jẹ́ ká máa mọ irú eré tí a máa bá wọn ṣe ọ̀dà káwá pé Lateef Adédìméjì kò sí ní indọ́sítírì yẹn ńkọ́. tó wá lọ wò torí ẹ̀ náà gẹ́gẹ́ bí òye ti tèmi olóòtú ṣe mọ̀ pé ní wọ́n bá ń sọ lọ sọ́bọ̀ náà wọ́n ní àwọn òṣèré wa lóbìnrin wọn kì í fi bẹ́ẹ̀ ṣe kí ni rọ́kọ pé wọn kì í fẹ́ra wọn nínú. torí irú eléyìí tó ṣẹlẹ̀ tó bá jẹ́ tí ò sí ní indọ́sítírì ló ṣẹlẹ̀ sí kí ni ó ṣẹlẹ̀. ọkọ tí báyìí pé kì í ṣe pé ní ọkọ Lateef yẹn jẹ́ òṣèré bíi ti Adébímpé tó jẹ́ pé ara àta lọ́kọ ẹ̀ tó wá rí tán palẹ̀ ọbẹ̀ yẹn lójú ẹ̀ ó lè túlé ká ó lè dá lérú o. àmọ́ Lateef náà Ọlọ́run fún ní understanding láàrin yẹn ní tẹ́ bá rí i pé nínú àwọn tán jọ dúró ojú rẹ̀ kóró inú rẹ̀ ò dùn sí i. nínú àwọn tán jọ dúró fọwọ́ gbá ẹni náà pé àgbélẹ̀ ìyàwó mi ni ìtí ọba àríkẹ́ bẹ́ẹ̀ ṣe jọ wà tẹ́lẹ̀ irú eré tí ọba àwùkẹ́ jọ máa ṣe èmi mọ sanwó orí ẹ̀ ìwo ni rádaràda irú ọkùnrin yẹn fẹ́ da ìlérú ni ó lè má mọ̀ ọ́n mọ́ o torí ìlà tó fi ń padà sọ́dọ̀ gbogbo àwa èèyàn náà pé bá a bá ṣe pé gbá wa ni wọ́n ti máa bá wa pé o ṣùgbọ́n o ojú iná kọ́ lè wùrà hunrun o lè ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn kan o ẹ má wàá torí pé àwọn èèyàn kan fún yín láǹfààní wọ́n súnmọ́ yín ẹ wá máa yẹ̀yẹ́ wọn níta gbangba eléyìí tí ọmọkùnrin yìí ṣe yìí kì í ṣe pé ó fi pọ́n lé ó fi yẹ̀yẹ́ ẹ̀ ni ó sì fi yẹ̀yẹ́ ìdílé ẹ̀ ṣùgbọ́n ara ẹ̀ ló yẹ̀yẹ́ kì í ṣe àwọn ló yẹ̀yẹ́ a mọ̀ wípé Lateef inú ẹ̀ ò dùn sí n tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ṣùgbọ́n èmi rò pé ó yẹ kó ọmọkùnrin tó ṣe kó wá tọrọ àforíjì níta gbangba àbí kí lẹ́yìn rò. n tó yẹ kó ṣẹlẹ̀ náà nìyẹn but gẹ́gẹ́ báwa ṣe wá sọ yìí òun lè má lérò bẹ́ẹ̀ pé n tóun ṣe ò dáa pé n tó dáa lòun ṣe òun lérò pé n tó dáa lòun ṣe ṣùgbọ́n gbogbo ayé kóró ojú sí i tó náà bá wá gbé tò wáyé tó gbé tò tá a ṣe yìí tí ó jáde láti iléeṣẹ́ Jumba Master yìí tó bá wá gbé tò náà òun náà wá jókòó á wá ṣe làákàyè á wá ronú pé ṣé mo lè gbà á ṣé nǹkan tí mo ṣe yìí ṣó dáa ìgbà náà lòun náà tó wá mọ̀ pé nǹkan tóun ṣe yìí ò dáa á wá bọ́ta á wá tọrọ àforíjì gbogbo erékeré tá a bá ń ṣe ẹja máa rántí wípé ìgbà kan máa wà tẹ́rẹ̀ yẹn tó bá ti jẹ́rẹ́kéré tàbí rí àṣejù tí ò ní wúlò mọ́ pàápàá jùlọ ká pé kọ́lọ́ kó dá wọn lóhùn kọ́lọ́ dá wọn kó dá gbogbo wa lóhùn nǹkan tá à ń fẹ́ kí ọkùnrin kan kó ru ìyá wọn bẹ́ẹ̀ lójú bàbá wọn tí ọmọ yẹn sì ti ń gbọ́n kí ló fẹ́ máa rò. wọ́n lè rògbà
wọ́n arúgbà o kọkùnrin kọjọ kó tọrọ àforíjì pé wọn kó lè tán nínú Lateef Adédìméjì. A kí mo bí pé ó kú oríire ti sinimá tuntun tí gbogbo ayé ń ròyìn tó ṣe àfihàn ṣe rí níta gbangba kò sí discipline ni o a ní discipline fúnra wa o ẹ jẹ́ ká mú kúrò nínú ọ̀rọ̀ àwa òṣèré àti nínú ọ̀rọ̀ àwa èèyàn pátápátá. Bẹ́ẹ̀ bá lọ bí márèèjì míì náà gbà míì ẹ rí ẹni tóun àtìyàwó ti jọ wà tipẹ́ tó máa lọ máa tíyàwó náà máa excuse wọn máa rojọ́ tí ẹni tí ò bá mọ̀ ọkọ ẹ tó bá ti jẹ́ ọkùnrin tàbí ẹni tó mọ̀ mọ́ ìyàwó ẹ tó bá ti jẹ́ obìnrin tó jẹ́ pé wọ́n ló mọ̀ lọ́jọ́ yẹn gbọ́dọ̀ máa ṣọ́ra ṣe àwọn nǹkan tó lè máa mú ìrònú dé báyàn. Ẹ jẹ́ ká ṣọ́ra wa gbogbo àwa òṣèré akínyìn o a kú àsìkò tá a wà yìí o. alàgbà Albarika Murphy a sì máa kàn sí orí ọ̀dọ̀ Priscilla ọmọ Ìyábọ̀ Òjó a sì máa gbẹnu sí torí àwọn kan wọ́n sọ nǹkan kan lórí ọ̀rọ̀ ẹ̀. Kí ni wọ́n sọ àmọ́ àjẹkẹ̀gbẹ́ bá ń káwọn èèyàn. tó mo kí gbogbo lé lọ́kùnrin lóbìnrin ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o etí tẹ́ dẹ̀ fi ń gbọ́ wa etí náà ò ní di. ẹ jọ̀ọ́ ẹ bá wa máa like ẹ o ẹ bá wa máa share ẹ. ètò tá à ń ṣe yìí iléeṣẹ́ tó ti ń jáde wá Jugba Master Channel ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ilé tí yàtọ̀ náà tí yín náà ní bàjẹ́. ẹ ṣeun. ẹ rí i pé nǹkan tó jọjú là ń mú wá fún yín àwọn ò kí ń mú ṣàwá o. ẹ máa bá wa subscribe ẹ bá wa subscribe bẹ́ẹ̀ ṣe subscribe yẹn iná ọmọ ò ní jóyè aṣọ́dún ayọ̀ Ṣeun Agboola lórúkọ tèmi Chief Bukky Gíwá Aláròyé ààrẹ àfẹ̀dẹ̀jà àgbọ̀rọ̀ magistrate on radio and TV bàbá Káráfúyẹ́ tí jẹ́ Jugba Master Jugba ẹ̀dọ́ bá sọ́sikẹ́lẹ́ tí ẹ̀ lè wò ó wò ó bí.